nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé ẹ̀ṣẹ̀. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. قال الإمام الشعراوي رضي الله تعالى عنه. òun lọ sọ̀rọ̀ mẹ́rin kò sílẹ̀ òun gan-an ọ̀yà ó rí pé wá ó ní tá a lè pè ní àṣeyọrí àbóríire ó ní mẹ́rin náà ni nínú ẹ̀ náà ni sọlá abùnà ibi tí ń lọ nù. المال هو أدنى درجات الرزق. bàbá ń pe àsìkí ó láwọn èèyàn fẹ̀mí sí di owó kò wù lásìkí ó ní rárá o. أدنى. ó ní àdúná ní درجات الرزق. أدنى. ó ní owó lọ́lọ́lẹ̀ dúnú láàrísìkí ìṣòṣò àfà yìí ni mo fẹ́ sọ̀kalẹ̀ sún ní. والعافية على درجات الرزق. ẹlẹ́ẹ̀kejì. العافية. ẹlẹ́ẹ̀kejì náà ni àlàáfíà alálàáfíà tẹ̀rí wọn. على درجات الرزق. àlá òun ní fi ń ga dúnà ìran àsìkí ó di méjì. وصلاح الأبناء صلاح الأبناء. ibi tí ń lọ gamọdé wọn. sọlá abùnà ká bímọ ká fi ọmọ lé alukur'ani ká tọmọ kọ́ lẹ́sìn bíi tiwa kọjọ wa nípa àbẹ̀rù Ọlọ́run nípa mímọ́ sọlá abùnà àti ọmọ náà wá dùn rí kó yé bá a fọ àwọn aṣọ ìgbà yẹn ti rí àfàyè. أفضل أنواع الرزق. أفضل أنواع الرزق òun ní fi lọ́lá ju òun àásìkì. ẹlẹ́kẹ̀rin. أما رضا رب العالمين. ó ní أما رضا رب العالمين. àmọ́ kéèyàn wá wáyọ̀ ọ̀nà Ọlọ́run lórí gbogbo tí ń bá ń ṣe kí ni o. فهو تمام الرزق. Sàráwí lọ sọ ó lóun ní تمام الرزق. kéèyàn wáyọ̀ ọ̀nà Ọlọ́run lórí gbogbo tí ń bá ń ṣe òun ní تمام الرزق. ibi tí ń lọ nù. àwọn aṣọ àgbáyà ni àdó àwọn àgbàlagbà àgbà lórí yín ọgbà lórí yín kò sí tó yóò rí bẹ́ẹ̀ nígbà tó pa àwọn náà ìpìlẹ̀ rẹ̀ ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ nípìlẹ̀ ọ̀tọ̀lẹ̀ tuntun. bàbá wa tó bí yín lánàá mo ti wá kí yín lánàá àgbà fún mo tó rọ́ṣẹ́ yín lálẹ́ àná onídìí wọn kà ní àmọ́ nígbà wọn fẹ́ nu ká má wàá sẹ́yìn. bàbá tó bí yín sọ fún yín rí kò sí kí àbáwọn kó tó di pé àgbà wa dé wàláhì sùnmọ́bì láàyè làṣílá ìlàhà ìlàwà òyìnbó ló ń bí ìgbà. èmi ni wọ́n sì gbà ń lé wọ́n tún wá sọ pé ìwọ́n náà mo ní sáláwẹ̀ sí. mo wá tẹ̀sẹ̀ mo wá rí pé bàbá wa tó Suleiman nílé kéwú wíwá náà láti mọ̀tán wọn àdáka ń bẹ láàrin wọn ká tó wá sọ bàbá àgbà tó bí wọn. Bàbá Aminu Láì tó bí wọn tó bí gbogbo wọn ìpìlẹ̀ rẹ̀ nìyí ìpìlẹ̀ dáadáa náà gbogbo wa bẹ́ẹ̀ bá nípìlẹ̀ ọ̀tọ̀lẹ̀ tuntun ọ̀tọ̀ nípìlẹ̀ ẹni tí ń wá pé abẹ́mọ̀ lágbájá bọ́yá pìlẹ̀ ni abẹ́mọ̀ làkàtẹ̀bẹ̀ bọ́yá tuntun ni ẹ bá ń bí léèrè kalẹ̀ tuntun láta ìpìlẹ̀. àbí omi àṣírárù fàùsí. ṣé ilé ti dòkó ìpìlẹ̀ níyẹn tuntun iṣẹ́ tuntun ìpìlẹ̀ rẹ̀ àtìdílé ìyá àtìdílé bàbá bí a bá béèrè ní ohun kíjì bá ọba wá di dáadáa ó béèrè tá a bá rúkú báwo ni a ti jẹ́ ń bẹ̀ lánàá níjẹ̀ta káwọ́ tó wá sọ lé ohun kíjì bá lápapọ̀ ẹ lọ béèrè kò níjì. àbí dákúndé ń sọ̀kalẹ̀ ọmọ bàbá mi kò wọ́n. ọmọ àṣírárù fàùsí. yóò ṣe wá sí àyẹn wọ́n fẹ́ gbé gbogbo àsìkò tí ń lò fún ọmọ ìpè tó wá fẹ́ lọ náà nù táàbì kí bàbá tó lọ yìí. àbá àwọn tó sáà sí ní wọ́n ti sọ wọ́n ní fẹ́ǹsì méjì náà ni ìyá àti bàbá fẹ́ǹsì méjèèjì gbogbo ẹ̀dá láyé nù
ọ̀kan ló wó yìí ìyá ń bẹ ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún yín. àmín. ibi tí a bá ń bí ọlọ́ba yín di àbí ùmí àbá yìí ọjọ́ kíkọ́. àbí ùmí ọmọ síláàrù fáwọsí. àbá ní àti bàbá àtìyá àwọn méjèèjì àwọn náà ní ọ̀kọ̀ọ̀kan oríire mi àwọn ẹni kọ̀ọ̀kan bí mo ti rí dáadáa yìí bàbá àtìyá ní dúró lára yín o. فليس كوالدي أب وأم. ọ̀sẹ̀ tí a fẹ́ fi jí wọn kò sí ìdàbí yóò lè dàbí ìyá yìí ṣe bí bàbá ò lè jọ bí bàbá. أحب إليهما بجميع قلبي. orí gbogbo ẹ̀mí mi gbogbo ọkàn mi wọ́n dá lórí ìyá àti bàbá mi. هما لي في ظلام الليل نجم. tọ́lá ní bẹ́ẹ̀ àbá yìí ẹ láti gbogbo wa ẹnìkan bí nílé rè ibi mo fẹ́ sọ̀kalẹ̀ fún ẹ dákun ọ̀rọ̀ ọjọ́ ẹ̀ta ìgbà tí ṣẹlẹ̀ ni wàláhì ní bí dáadáa sí ọ̀kan ọkọ ọmọ yín ni lamẹ́ríkà ọwọ́ abéèrè àti àwọn akábà gbogbo àwọn wàhálà ọwọ́ abéèrè ó ní ẹ̀sà ẹlẹ́kùn òun ní kóun béèrè ni pé àbá tí wọ́n ní bàbá wọn kú yẹn sáwọn ẹni sọ́ọ̀bù ayé àwọn náà ní ó ní wọ́n ṣe o ó lọ fà yẹn gẹ́gẹ́ bí táwọn àyè sọ nísìn ó nù náà ní tí wọ́n ń lísìn sí wàásù wọn ni torí wàásù wọn máa ń sàǹfààní òun sì máa rẹ́kọ̀ọ́ kọ́ ní wàásù wọn rọ́bù ní káàbà ọ̀rọ̀ àná nì níjà sí pé ẹ̀dákun gbogbo wa ẹ̀jẹ̀ á máa ń ká máa sọ ìwọ tó gba kámẹ́rà pé yẹs wọ́n ti wá mọ̀ pé ẹ̀jẹ̀ àwẹ̀ni tó bù lé ní ẹ̀jẹ̀ àwẹ̀ni tó sọ̀rọ̀ sí lé ní. تكلم ما تكون به رديا إذا تكلم gbogbo ayé gba ti wá sí wọn lẹ kọ́kọ́ mú bẹ́ẹ̀ wọn ò ní ní ẹ wá ṣe wá sí ìyàwó kẹ wá múra àjà wá bẹ́ẹ̀ wọn ò ní ní ẹ wá ṣe wá sí ìkómọ kẹ múra ẹni kẹ fẹ́ kúlẹ̀ sí wá bẹ́ẹ̀ wọn ò ní ní ẹ wá ṣe wá sí ẹni tó lọ ní ó kú kẹ wá máa sọ nǹkan mí kẹ dá wa láṣẹ wọn tó ní ìjòkó lọ́rùn. تكلم ما تكون به رديا. àwọn ènìyàn sọ ní ọba sọ gẹ́gẹ́ nǹkan tí yọ yọ̀wọ̀ náà nínú àbí tí ó yọ lọ́hùn nínú. إذا أتى الزمان به إليك. ìbámu wa gbé padà wá bá o tí wọn náà wà ọ̀pẹ sẹ́mi náà mo sì sọ yìí. ha ọmọ ṣe o ọjọ́ ọmọ wa tì ọ́ gbogbo àwọn ẹni ọlọ́run tó ti fẹnu tá sá wọn torí kọ̀ bá hàn aishatis. كلامك لو فتوت تكون حيا. كلامك لو ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu gbogbo wa yìí. لو فقدت يكون حيا. لو فقدت kọjá ọ̀rọ̀ ń tí wọ́n bá gbé padà wá ojú ọmọ àti ọ̀fin ha sọ́sẹ́ parẹ́ tí wọ́n bá ń parẹ́ fẹ́mi náà mo sì sọ léyìí. وإما كونه. iná fẹ́ ní àlìkàrà máa ń láwọ̀ àjálù òun ló já mà bẹ́ẹ̀. ìṣó ó ní jẹ́ ń sọ fún ọ ó ní nǹkan mẹ́rin ẹ lọ wá sinmi látara nǹkan mẹ́rin ráhàtùl kọ́líbì ó ní ọkàn tẹ́ rí wọn ìṣòro ẹ̀gbọ́n ọkàn sí mi. راحة الجسم في قلة الطعام. ẹ dákun mo bá sọ̀kalẹ̀ sínú. وراحة النفس في قلة العافان. ó ní ráhàtùl kọ́líbì. راحة الجسم ó ní tó lè mú ara nísìnyí. في قلة الطعام. níwọ̀n bá ní ọ jẹun mọ́. ètò lè mú ẹ̀mí rẹ̀ nísìnyí nù má jẹun púpọ̀. ẹlẹ́kẹ̀jì. راحة النفس في قلة العافان. ráhàtùl kọ́líbì làkọ́kọ́. راحة النفس. ìwọ ló ń gbé bọ́ra wọn sọ̀kalẹ̀ ó ní ráhàtùl kọ́líbì bá ń lọ bẹ̀. راحة الجسم في قلة الطعام. ráhàtùl kọ́líbì. وراحة النفس في قلة العافان. ètò lè mú ara lálàáfíà ráhàtùl jismi. في قلة الطعام. òun náà ní kò sọ̀rọ̀ mọ́ níwọ̀n bá. وراحة النفس في قلة العافان. wàhálàtùl nafsi ètò lè mú ẹ̀mí rẹ̀ nísìnyí qillatul adhan níwọ̀n bá ní ọ̀sẹ̀ lọ́wọ́ wọn níwọ̀n bá ní ọ̀sẹ̀ ìbàjẹ́ ma níwọ̀n bá ní ọ̀sẹ̀ tí ọ̀dà ma tí ọ̀nà padà kábàámà rẹ̀ ìsọ̀rẹ́kẹ̀. وراحة القلب في قلة الاهتمام. wàhálàtùl qalbi في قلة الاهتمام. ètò lè mú ọkẹ́mi ọkàrí ọ̀fin nísìnyí yóò jásí pé àkọlẹ́yà mo fẹ́ dàwọ́ níwọ̀n bá ní ọjọ́ ma ibi máa fẹ́ sọ̀kalẹ̀ sí. وراحة اللسان في قلة الكلام. اللسان في قلة الكلام. ráhàtùl lisani ètò lè mú ahọ́n rẹ̀ nísìnyí fi qillatil kalam níwọ̀n bá ní ọ sọ̀rọ̀ mọ́ o kò sì máa ń tọ́ sọ
àbá àwọn aṣọ ìgbàyà ni mo fẹ́ sọ̀kalẹ̀ sínú ọba yìí dúpẹ́. Ọba yìí dúpẹ́ fọ́lọ́run. Bàbá yìí dúpẹ́ fọ́lọ́run. Bàbá yìí dúpẹ́ fọ́lọ́run. Ẹni tí ò kéde wá sí ẹ̀ máa ṣe. Ọ̀sẹ́ni tí ó ṣàǹfààní nínú wá sí ẹ̀ máa ṣe. Ẹ bá máa yà kan. Bẹ́ẹ̀ bá máa yà kan. Àbá ọ̀dọ́ ni kéèyàn ó kéwú. Ọ̀tọ̀ ní kéèyàn ó kéwú. Ọ̀dọ́ ni kéèyàn wá sí gbé kalẹ̀ kọ́ mọ̀ lọ́gbé kalẹ̀. Ọ̀tọ̀ ní kéèyàn ọmọ rọ̀ gbé kalẹ̀ kọ́ máa yà tú. Bó bá rí bẹ́ẹ̀. Ọlọ́wọ́lá àlùbáríkà àwọn ẹni ọlọ́run. Ọlọ́wọ́lá àlùbáríkà àwọn ẹni ọlọ́run. Sára àwọn tó ṣe àwọn tó bí yín lẹ̀. Àti tó papọ̀ sára àwọn tó ṣẹlẹ̀ sí àwọn tó ṣẹ̀ yín lẹ̀. Bàbá wa Sheikh Ibrahim. Bàbá wa Sheikh Ibrahim. Lọ́ba àṣàlékún ìké wọn. Bàbá àṣàlékún ìyọ́nú fún wọn. Bàbá àṣàlékún àforíjì fún wọn. Ìṣàfihàn rọ̀ọ̀dìyà. Ìjà náà ti Kúrò aláwọ̀kọ̀ọ̀kan. Ìwọ̀n amúládé bá wọn. الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد.